ẹ wò ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin bàbá mi ẹ má bínú mo ń try láti ṣe nǹkan kan ọmọ yẹn ló wá interrupt sí nǹkan tí mò ń ṣe jọ̀ọ́ ẹ má bínú à ń yálé gbé ni kọ́lọ́run kó ṣàánú wa kó sọ wá donílé ní nǹkan tí mò ń sọ fún gbogbo àwa ènìyàn ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá mi ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ̀yin màmá mi ẹ má bínú gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ má bínú kí ni nǹkan tí ó dé tí àwa Yorùbá tí a fi fẹ́ràn ara wa kí ló dé gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ wọ́n ti ń gbé kíní fídíò yẹn voice note yẹn ṣá mo mọ̀ pé àwọn èèyàn mi pàtàkì wọ́n ti ṣe show lórí ẹ̀ mo mọ̀ but èmi kò fẹ́ analyze àwọn kankan nínú àwọn ọ̀rọ̀ yẹn pé kí ló dé tí àwọn Yorùbá kọ̀ọ̀kan ni o tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ nǹkan tó bad mo fẹ́ ká gbọ́ àwọn kíní ẹ máa ti gbọ́ but ó ní àwọn kankan tèmi fẹ́ fàyọ which is very bad ó bad gan ẹ máa listen sí ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin bàbá mi màmá mi gbogbo àwa ọmọ Yorùbá àtàtà àwa ọmọ Yorùbá tá gbé Yorùbá nation dání lótìtọ́ àti lódodo àwa tá gbé Yorùbá nation dání lótìtọ́ àti lódodo mo fẹ́ kí gbogbo ẹ̀yin màmá mi bàbá mi ẹ jọ̀ọ́ ẹ bá mi join ní ètò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi join bóyá àwọn nǹkan tèmi náà fẹ́ sọ bíi méjì mẹ́ta ti fẹ́ sọ ó máa bóyá ó lè jẹ́ kí àwọn kankan yí padà bí mo ṣe mọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ́tí sí ẹ jọ̀ọ́. ẹ jọ̀ọ́ ṣé ẹ ń gbọ́ o ẹ jọ̀ọ́. Ṣé gbọ́. Ṣé ẹ gbọ́ nǹkan tí ẹni yìí ń sọ ẹ gbọ́ nǹkan tí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ń sọ nǹkan tí mi wá fẹ́ sọ nínú ọ̀rọ̀ yìí nígbà tí ṣó yẹ kó rí bọ̀ because wọ́n ní olè ló mọ ẹsẹ̀ olè tọ̀ gẹ́gẹ́ bí òwe tí àwọn bàbá wa máa ń sọ nígbà tó mọ̀ yín pé irọ́ ni ìyá yẹn ń pa because nǹkan tí ò yé mi nínú ẹ̀ pé kí ló dé tí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n kàn máa fẹ́ para wọn dànù nítorí owó why because I don't really understand ṣé nítorí owó tí wọ́n fẹ́ fún ṣé yẹ kó rí bẹ́ẹ̀ òun ló ṣe mọ àwọn àṣírí tó tó yìí tán dẹ̀ ba ìrìn àjò Yorùbá nation yẹn tán bàjẹ́ lọ́dọ̀ wọn ló ti bàjẹ́ o Ọlọ́run ò bá wa bàjẹ́ wa ta dúró lótìtọ́ àti lódodo ẹ tún máa gbọ́ síwájú sí ẹ jọ̀ọ́ má bínú. Ẹ gbọ́. Ẹ gbọ́ nǹkan tí màmá mi yẹn náà sọ wọ́n ní ṣe bí wọ́n sọ fún kò gbọ́ ni wọ́n sọ fún kò gbọ́ ẹ̀yin nǹkan tí mi tún wá fẹ́ sọ nínú ọ̀rọ̀ ni pé ẹ wo bí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wo ó ràn gungun mọ́ bàbá wa Bánjí ó bú bàbá yẹn gan ó bú Sunday Igboho gan àti pé nǹkan tán gbé dání òtítọ́ ni mo ń gbọ́ kinní yẹn lálẹ́ yìí ẹ̀rọ náà ń bà mí o mo rò pé sọ ó mọ̀ yín pé irọ́ tó tó yìí wà torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn á ti gbọ́ ó mọ̀ yín pé ìyá yìí ń parọ́ ni ẹ̀dẹ̀ wá fi struggle tí àwọn bàbá oníbàbá àwọn bàbá lálùbáríkà àti Sunday Igboho bàbá wa tí wọ́n ti ń ṣe ẹ̀dẹ̀ wá fi irọ́ ẹ̀dẹ̀ wá fi bàjẹ́ nísìnyí ó wá ń bú kí ló ti ń pè ó ń bú ìyá Dúpẹ́ Onítìrì sìn wọ́n mú ṣó ẹ wọ́n mú péjì ẹ wọ́n fi ń ṣe oríṣiríṣi wọ́n fi ń ṣe ìkà ẹ̀ ń pa ẹ wo gbogbo Adélé àbí kí ni wọ́n sọ pé kàn lọ ẹ wo ẹ̀mí tó ti ra jábọ́ ní àti ọ̀dọ̀ wọn ni
bẹ́ẹ̀ ni because ó yẹ pé bí àwọn bàbá wa tí wọ́n ṣe gbé Yorùbá nation yẹn dání tán ṣe rántó lẹ́sẹsẹ ẹ̀mí kankan ò lè bọ́ torí pé Yorùbá nation rally tí gbogbo àwa ọmọ Yorùbá òtítọ́ àti lódodo tá à ń ṣe rally tá à ń ṣe káàkiri peaceful rally ni àgbébọn dání àgbé anything tó máa harm èèyàn dání nígbà táwọn òbúkọ dé òórùn dé òun náà bàjẹ́ ó mọ̀ pé ìyá yìí gbé irọ́ dání ìwọ náà wá pàdé àpò pọ̀ nítorí owó tó fẹ́ gbà ó fi owó ó fi ba ọmọlúàbí ẹ̀jẹ̀ lójú tèmi yẹ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ó fowó ba ọmọlúàbí ẹ̀jẹ̀ ni nǹkan tèmi lè rí nìyẹn ó fi owó ó fi ba ọmọlúàbí ẹ̀jẹ̀ ó bà yí ara ẹ̀jẹ̀ pẹ̀lú owó I'm still saying it wípé mo sì ń sọ wípé owó tí bóyá owó tó fẹ́ kan ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tí ó kàn òun ló fi tú àṣírí ìyá yìí o because ká ní ìyá yìí gan ìyá dúpẹ́ onítìrí gan ká ní ó mọ̀ yín pé ọlọ́ṣẹ́ gidi ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mi rò bí ó máa bá dòwò pọ̀ òun gan ó ti fọ́ sí ọwọ́ ẹ̀ tán ó ti fọ́ sí ọwọ́ ẹ̀ ẹ wá wo bọ́n ṣe ń ṣe ẹlẹ́yà ṣó yẹ kó rí bẹ́ẹ̀ dẹ̀ máa rò pé bí òun tú àṣírí ìyá yìí òun gangan fúnra ẹ̀ ń ṣe bàbá ńlá ẹlẹ́yà ìyẹn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ìyá fúnra ara ẹ̀ náà ìyẹn náà ń ṣe ẹlẹ́yà gbogbo àwọn tó tẹ̀lé ìyá yẹn wọ́n ń ṣe ẹlẹ́yà because ẹlẹ́yà lèmi ti ẹ̀rí tí wọ́n ń ṣe gbé Yorùbá nation dání ló ti tọ́ nítorí owó ìjẹkújẹ tẹ fẹ́ jẹ ń bẹ̀ òun lè ń ṣe gbé Yorùbá nation dání ẹ wá wo gbogbo nǹkan tí ó wá ń sọ wá ń ṣe wá ń tú àṣírí wọn àwọn kan black goat àwọn kan red goat àwọn kan kinní kan òṣèṣe wá ń sọ gbogbo yẹ nítorí pé bóyá iṣẹ́ ẹ̀ tó yẹ kán ṣí ẹ̀ ò rí gbà ó wá jáde ẹ wá jọ ṣe lẹ́yà ara yín ẹ kàn ń ṣe lẹ́yà ara yín ní ẹ̀ ṣe lẹ́yà èèyàn kankan ìjọ òní tó lọ gbéyàwó bàbá bá jẹ́ akéde àmọ́ mi tó ti lọ gbé màmá náà ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe lẹ́yà ara yín nǹkan tí àwọn alálẹ̀ ló ń ṣèdájọ́ fún gbogbo yín bẹ́ẹ̀ ni àṣírí yín ò tí tú o àṣírí yín ó sì máa tú gan ẹ sì máa ṣe lẹ́yà ẹ sì máa fẹnu yín gbolẹ̀ torí pé ẹ ti sọ̀rọ̀ sí ẹni tí ò yẹ kẹ́ sọ̀rọ̀ sí ẹ ti hùwà burúkú sí ẹni tí ò yẹ kẹ́ hùwà burúkú sí tẹ́ ẹ bá dẹ̀ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ èmi ò rò bẹ́ẹ̀ ní pé bóyá Ọlọ́run gan lè dáríjì yín nítorí pé ẹlẹ́yà tẹ́ fira yín ṣe kò ń ṣe kékeré ẹ jọ̀ọ́ ẹ tún gbọ́ ọ̀rọ̀ yẹn díẹ̀ sí àwọn wo náà mọ̀ bí báyìí sáǹdì kìíní yẹn sí ni mo ṣe ń play ẹ̀jẹ̀ má bínú ẹ lè fi gbé gbọ́ ẹ gbọ́ ó ní ṣe gbọ́ ó ní màmá dípò onítìrí ń fòbò jẹun òbòyẹ òwà tà mọ́ lọ má jẹ́ fẹnu sọ gbogbo ẹ̀ ká má fẹnu tà tán sọ bàjẹ́ ó ní ìyá yẹn ò rí nǹkan tà mọ́ ó wá ń káàkiri ẹ wo ẹlẹ́yà tó fira wọn ṣe ìyá yẹn gan kí ni ẹ̀mí wo ló ti ẹ̀ dénú ìyá yẹn gan tó fi mọ̀ yí pé irọ́ lòun pa tó dẹ̀ wọnú Yorùbá nation because mi ìmọ̀ kan tó dé sí àwa Yorùbá tá à nífẹ̀ẹ́ ara wa tó yẹ pé ẹ̀mí burúkú tó ń bá ẹlòmíì ṣe òun ló jẹ́ kí wọ́n máa wà ìwà burúkú ìwà òṣì ìwà tí ò yẹ kán máa rí ní ọwọ́ ọmọlúàbí ẹ wo gbà tí ìyá yìí wò wá láàrin ẹ wo irọ́ bàǹtàbàǹtà tó bá tún máa sọ pé ẹ̀mí Ọlọ́run ẹ mọ̀ yín pé nílé ayé yìí máa ń sàn kankan pé téèyàn kan ò bá ṣe ọ̀kan wọn ò lè fi kan kún fún ìyá yìí òun gan ọwọ́ ẹ̀ ò mọ̀ rárá tí ṣó yẹ kó ibẹ̀ bá ti ẹ̀ parọ́ mọ́ láwọn ibì kankan èmi ò mọ̀ wọ́n tó ń fúnra ẹ̀ ẹ wò ó wọ́n ṣe tú àwọn alálẹ̀ ló ń ṣèdájọ́ àwọn alálẹ̀ ló ń ṣèdájọ́ láàrin wọn gbogbo wọn àjàtúká wọ́n sì máa jàtúká wọ́n sì máa jàjàtúká o mọ̀ yí pé irọ́ ṣé yẹ kó rí bẹ́ẹ̀ náà máa jẹ pásápásá ìyà dóònà òun ti ń rọra ń yọra ẹ̀ gbogbo kíní òjé tó ń ṣe yẹn má yẹ kó mú wa o àwa ọmọ Yorùbá tá sì dúró wọ́n ní kó má fún ọ̀dàlẹ̀ ní second chance kó má fún ọ̀dàlẹ̀ ní second chance irú wọn ò lè wá sí Yorùbá nation mọ́ dó ọmọ Yorùbá ni wọ́n tabadẹ̀ gba Yorùbá nation wọn ò lè lé anybody kúrò but gbogbo eléyìí gbogbo ọpọlọ tí ó ń lò yìí
kó máa bí òun tún fẹ́ wá sí Yorùbá nation ó tún fẹ́ wá mọ bóyá nǹkan tó ń ṣe irọ́ ni ó ti lọ tẹ́ bá gbọ́ pé ó ti lọ sọ pé ó ti lọ wọn ò lè fún wọn ní second chance mọ́ bó dẹ̀ ṣe ń tú àṣírí wọn ìbémi ṣe ń rí yìí o tó wáyé pé bóyá wọ́n máa gbé sí làákàyè o wọ́n ní Ọlọ́run ló wọnú ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ní Ọlọ́run fún gbogbo àwọn tó tò sí orí Yorùbá nation ní òfò tó yẹ pé àwọn ọ̀dàlẹ̀ tí wọ́n bàjẹ́ wọ́n ní lọ́lọ́run mọ́ra fún wọn láti ẹnu ṣó yẹ kó rí bẹ́ẹ̀ but wọ́n lè máa pé ìsọkúsọ ló ń sọ ẹ mú ọ̀tẹ̀ ẹ fi bà Yorùbá nation kí ló ti pé òmìnira 2022 òmìnira 2022 tí wọ́n ní Yorùbá nation ti wá tó bá ti tó àsìkò fún Ọlọ́run ń pé a máa gbà easily ni tí ò tiẹ̀ ní nira rárá wọ́n ní lọ́lọ́run fún wọn báyìí wọ́n ní Ọlọ́run wọ̀n nù wọn ni but mi kàn mọ̀ pé wọn ò ní gbọ́ nítorí pé alábùkù bí òkè màpò òun ló pọ̀ jù nínú àwọn tó ń tẹ̀lé ìyá yìí adọ́run mọ́tọ́ dẹ̀ ló pọ̀ jù nínú gbogbo àwọn tó ń tẹ̀lé ìyá yìí wọ́n lè máa pé bóyá ṣe yẹ kó rí bẹ́ẹ̀ bóyá orí ẹ̀ yìí Ọlọ́run gbẹ ẹnu ẹ̀ sọ̀rọ̀ ó ń fún wọn ní kán tètè padà ni kán tètè padà fún stop gbogbo orí olórí tí wọ́n ti da orí pọ̀ torí mo rántí gbogbo ìgbà tí kíní yẹn ṣe ń já ràn ní last year yẹ gbogbo ọmọ Yorùbá báyìí wọ́n máa ṣépè fúnra wọn ni ìjà yìí bẹ́lẹ̀ ẹ lọ ṣe lóògùn ẹ ṣe lẹ́rọ ẹlẹ́nu ẹ fi bà Yorùbá nation jẹ́ ẹ wá sọ ọmọ Adéyẹmọ ẹ sọ lórúkọ tí ìyá àti bàbá ò sọ ẹ dẹ̀ yẹ̀yẹ́ ara yín ni ìsèkẹ́ dúró èmi ò mọ nǹkan tó dé sí àwọn èèyàn ò ní ìbẹ̀rù Ọlọ́run kò sí mọ́ o nílé ayé tàwa kò sí ìbẹ̀rù Ọlọ́run mọ́ ká tiẹ̀ máa lè rí àwọn tó lóòótọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ká máa lè rí ẹni tó tiẹ̀ lè sọ ọ́tọ̀ ẹyọ kan nínú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àti ìyá Dúpẹ́ Onítìrí ẹ wo ẹlẹ́yà yín níta ẹ wo bẹ́ ṣe ń ṣe ẹlẹ́yà ẹ wo bẹ́ ṣe ń ṣẹ̀sìn ẹ̀sìn lẹ̀ ń ṣe o àti gbogbo àwọn tó tẹ̀lé ẹ̀sìn lẹ̀ ń ṣe ojú ẹ̀sìn yìí dẹ̀ tí ó sì ṣú ni kò tí ì rọ̀ ó sì ṣú ni kò tí ì rọ̀ ó ṣú kò tí ì rọ̀ ni o ojú ẹ̀sìn ó ṣú kò tí ì rọ̀ ó dẹ̀ ti ṣú dẹ̀dẹ̀dẹ̀ tó yẹ pé ó kàn máa rọ̀ lójijì ni orí gbogbo yín yá wá straight nígbà ayé Jésù wọn ò gbàgbọ́ nígbà ayé Noah wọn ò gbàgbọ́ ó wá tún di ìgbà ayé bàbá wa Sunday Igboho ẹni irọ́ ló ń pa nígbà tí ènìyàn ẹlẹ́ran ara tó ní ẹ̀mí tó ń mí sínú tó ń mí síta tó ń rí nǹkan tó ṣẹlẹ̀ nílé bàbá wa Sunday olóyè Igboho tí àwọn ẹlòmíì dẹ̀ ń sọ pé irọ́ ni tó ń sọ pé wọ́n ti gbowó ni ẹ wá dúró ẹ̀jẹ̀ tó ṣẹlẹ̀ tó ṣàn nílé bàbá yẹn ẹ wo gbogbo property ẹ̀ tó dàrú kí èèyàn kan tó jẹ́ Yorùbá tó gbọ́ èdè wa tàdẹ̀jọ́ ṣèdè kan náà kó wá máa gbé bàbá ẹ̀ sí orí gbàgede kó máa bu ibi tí mo ti mọ̀ pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tí kọ́kọ́ ṣẹ̀sìn ó ti ṣẹlẹ́yà nìyẹn ìbá dá kí wọ́n yí padà nínú ìwà ẹ̀ṣẹ̀ ìbá dá kán yí padà kúrò nínú ìwà ìkà ìwà abatẹnijẹ́ òun náà hù ẹ wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí àwọn pípù yìí nítorí owó òṣì tán fẹ́ gbà nítorí ìjẹkújẹ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán bà láyé jẹ́ ṣé ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi tẹ̀ ń lísìn sí mi ẹ mọ̀ pé wọ́n bà ọ̀pọ̀lọpọ̀ èèyàn láyé jẹ́ yes wọ́n bà wọ́n láyé jẹ́ gan náà tí ò kì í ṣe kékeré ká ní bí bàbá wa Bánjí àti bàbá wa Sunday wọ́n ṣe ń tó lọ ni àìmọye ẹni tó máa ti free ẹ wá mú nítorí owó tán fẹ́ fún yín owó tó yẹ pé ó máa tán ẹ máa ná ó máa tán owó máa tán èèyàn ló máa kù ẹ wá sì torí owó ẹ wá bá struggle sí àwọn bàbá oníbàbà tí wọ́n gbé dání ẹ wá bàjẹ́ Ọlọ́run ò sí ní ẹ̀yìn alábòsí ẹ wá àṣírí yín ṣẹ̀ṣẹ̀ wá ẹ wo nǹkan tí ṣe yẹ kó rí bẹ́ẹ̀ sàn sìn ẹ wo bó ṣe fẹ̀dí ara wọn sí àṣírí ṣìpọ̀ tán máa tú o àwọn Ọlọ́run ló wọnú ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tó ṣe ń tàṣírí tẹ́ ẹ bá mọ̀ àṣírí ṣìpọ̀ tán máa tú gan wọ́n ní ajá tó bá máa sọnù ni kò ní gbọ́ fèrè ọlọ́dẹ ìyẹn làwọn míì tó ṣì ń tẹ̀lé wọn tó ń sọ pé bóyá ṣó yẹ kó rí bẹ́ẹ̀ bóyá ó rí ẹ̀ pè
ajá tó máa sọnù làwọn yẹn o tọ́hàn lè gbọ́ fèrè ọlọ́dẹ rárá. Adọ́run mọ́ tọ́ dẹ̀ làwọn ẹlòmíì torí pé ìbásàn fún wọn kàn stop láti máa jókòó ọ̀tẹ̀ kàn dẹ̀ stop láti fẹ́ bá struggle Yorùbá yìí jẹ́ once. Tí tó máa tún make attempt tí wọ́n bá tètè pa inú wọn pọ̀ kàn fúnra wọn lọ́pọlọ kàn tètè ya stop láti máa bá struggle yìí jẹ́. Ọlọ́run má yẹ kó okùn ẹ̀mí wọn já lójijì o. Ọlọ́run má jẹ́ ẹ wo gbogbo ẹ̀jẹ̀ tó ti ṣàn nítorí pé ẹ̀jẹ̀ tó ti ẹ̀ ṣàn ní Nàìjíríà fúnra rẹ̀ ẹ wo adúrú ẹ̀jẹ̀ aláìṣẹ̀tàn tẹ́ta sílẹ̀ kéèyàn kan wá jáde kó gbẹ́nu ẹ̀ gbọ̀ngbọ̀ kó wá sọ pé irọ́ ni olóyè Sunday Igboho ń pa irọ́ ni bàbá Akíntóyè ń pa irọ́ ni Sunday Kútọ̀nù ń pa. Ẹ̀yin èèyàn ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run kí ló dé tá a sì ẹ̀ fẹ́ràn ara wa rárá nítorí nǹkan tá a máa jẹ àwa bá nǹkan tá a máa jẹ iye àwọn tó ń ba nǹkan tó máa jẹ ni o nítorí owó nítorí wọn fún ní owó tó tọ́ sí èmi sọ òun ló ṣe jẹ́ ló bọ́ta ló fi ń tú àṣírí wọn. Àwọn òpònú tó dẹ̀ ń tẹ̀lé ìyá náà asọ́sọ́sọ́ tá bá ti sọ̀rọ̀ ńgbà yẹn wọ́n máa gbé ara wọn ṣépè ni wọ́n máa sọ̀rọ̀ òdì síra wọn ní bíi pé yes ìyá yẹn èmi ò mọ bí téèyàn ti ń declare Yorùbá nation tó dẹ̀ pé ẹ wá wo Nàìjíríà yẹn sì ṣé wọ́n dẹ̀ ti wá gba Yorùbá nation still yet àwọn kan ò tí gbọ́n o orí àwọn kan ò tí pé o wọ́n sì tún tẹ̀lé wọn náà nígbà tí Ọlọ́run ti fi òdodo wọ̀nyí tẹ́tí rí everything clear ẹ sì tún tẹ̀lé ìyá yẹ ẹ sì tún gbà nǹkan tó máa ta ló yẹ kán gbé kán sọ̀kò fún kán máa fi èpè ránṣẹ́ sí bí ò ṣe ìyá yẹ ẹ kò bá gbogbo ẹ̀ nǹkan tán ti ń tò tí bàbá ẹ má bínú o gbogbo ẹ̀yin màmá wa ẹ̀yin bàbá wa gbogbo ẹ̀yin tí ẹ ń bá wa wò nẹ́tíwọ̀kì ẹ ló ń ṣe yàmàyàmà ẹ wá mú gbogbo nǹkan tí àwọn bàbá yẹn tí wọ́n ti ń tò ẹ wá mú ẹ wá bàjẹ́ ẹ dẹ̀rù bí ẹ ń ṣe pàápàá lójú ara yín ìyà ń bẹ fún yín ẹ jẹ pọ́nà bọ ìyà gbogbo ẹ̀yin tẹ́ dá struggle Yorùbá ìlú ẹ ní lọ láíláì má jìyà ẹ̀ṣẹ̀ yín nítorí ẹ mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán fẹ́ free ẹ mú ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn táwọn sọ pé ká gba Yorùbá nation káwa náà lè ní good life tó bá lọ sí ìlú àràbù ló ti ẹ̀ wọ́ sí jù wàá ṣàṣefẹ́ ẹ̀kú iṣẹ́ ẹ̀mí àfẹ́ bọ́ ẹlòmíà máa sunkún lórí iṣẹ́ a ní ká tiẹ̀ ká gba Yorùbá nation kí nation wa náà ká ní nation tiwa kí ìgbésí ayé wa náà tiẹ̀ dá ká ṣe gbogbo ẹ̀ kí àwa náà tiẹ̀ lè ní good life for once ká ní good life for once ẹ̀yin kan wá àánú àwọn mẹ̀kúnnù ṣe yín ẹ̀dẹ̀ mú struggle yẹn dẹ̀ bá jẹ́ ẹ wá sọ pé kọ́lọ́run má dá yín lẹ́jọ́ Ọlọ́run á dá yín lẹ́jọ́ àtòrí yín ẹgbà yín ó wà ẹ wò wọ́n bá yín rẹ́ sínú kúlà wò ó ń gbó báwọn ṣe ń sọ ìyá yín ń gbóná fẹlifẹli nínú kúlà gbogbo ẹ̀dákẹ́dá tá a bí inú obìnrin àbáfẹ́ abẹ́gbẹ́ jáde nínú yẹ tó da Yorùbá nation irú ìyá gbogbo yín bẹ nínú kúlà ní jalai má jìyà ẹ̀ṣẹ̀ yín nítorí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín sunkún pé Yorùbá nation kọ́ ló ń gbà fún wa ẹ wo bàbá wa ọmọ ládé bàbá wa Sunday Ọlọ́run dẹ̀ gbé jáde ó dẹ̀ ti ń ṣe kíní ó dẹ̀ ti tò ẹ̀yin kan dẹ̀ wà nítorí owó ẹ dẹ̀ bàjẹ́ ẹ wá ń pe bàbá yẹn lónírọ̀ ẹ̀yin wá ń sọ pé ẹ̀yin ló lóòótọ́ ibo lẹ ti jẹ́ olóòótọ́ mo mọ̀ máa play fídíò yẹn mọ́ ni ẹ má bínú o mo mọ̀ máa play ẹ̀ mọ́ torí pé mo pọ̀pọ̀lọpọ̀ èèyàn àti gbọ́ àwọn nǹkan tí mo kàn fẹ́ analyze ní orí ẹ̀ ní pé ńgbà tí ẹ mọ̀ wípé irọ́ ìwọ́ṣó yẹ kó rí bẹ̀ tó mọ̀ pé irọ́ ni ìyá yẹn pa gbogbo yín wá kóra yín jẹ wá ní kákọ́ọ̀sì ẹ wá bẹ̀rẹ̀ sí ní gbowó àwọn òpònú náà ló fún yín lówó náà àwọn òpònú tọ́hún rí nǹkan wọn fowó ṣe àwọn tó wá gbé òótọ́ dání ẹ wá sọ àwọn ẹ̀yẹ donírọ́ ẹ̀yin tẹ wá gbérọ́ dání ẹ wá sọ pé ilẹ̀ ń sòótọ́ ṣé gbogbo ẹ ti wá jájú yín lójú báyìí gbogbo ẹ̀ ń tẹ̀lé ìyá onítìrí ṣe bóun ni ẹjú yẹ kó rí bẹ́ẹ̀ tó ń sọ yìí tó bá tiẹ̀ máa parọ́ mọ́ ìyá yẹn ó sì ń sọ àwọn òótọ́ ni gbogbo nǹkan tẹ ṣáàjọ ṣe tí ilé fi jóná gbogbo ẹ̀ ló ti ń bá yín sọ síta náà ẹ gbọ́ gbogbo nǹkan tó sọ ẹ gbọ́ gbogbo nǹkan tí ó ń sọ ẹ wo nǹkan tó ń sọ ṣé irọ́ ló ń pa ni ṣé irọ́ ló ń pa mọ́ ìyá onítìrí ni gbogbo ẹ̀yin kan dé wà ẹ dẹ̀ wá fẹ́ máa kó gbogbo owó tẹ́ pé àwọn tó ń dáwó fún yín
tó yẹ pé kò easy iṣẹ́ tó ń ṣe tí ò easy iṣẹ́ yẹn kò easy ẹ wá ń gba owó yẹ ẹ wá ń pa ọ́n fi owó ọ́n fi owó ẹkún ra ẹ̀jẹ̀ ẹ̀rín àbáwọn àwọn Yorùbá ṣe máa ń sọ ẹjọ́ ẹ má bínú mi gbọ́ Yorùbá mi sì gbóyìnbó mi gbédè bọ́tọ́ ọmọ Yorùbá ni mí wọ́n fi owó ẹkún ra ọjà ẹ̀rín àbí báwo la ṣe fẹ́ sọ wọ́n fowó ẹkún ra ọjà ẹ̀rín ẹ má bínú o ẹ má bínú wọ́n fi owó ẹkún ra ọjà ẹ̀rín ṣé bẹ́ẹ̀ ni ẹjọ́ ẹ má bínú mi mọ̀ bóyá bẹ́ẹ̀ ni òwe yẹn inú yín wá ń dùn ẹ wá rò bóyá ẹ máa ta ọjà tó dá ẹ máa jèrè nídìí ọjà yẹn àìrọ́ sábàdà kò lọ bẹ́ẹ̀ yẹn kò lọ ẹ ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ẹkún ẹ ń ṣe ìkà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ẹ wá ní kí ẹ náà túbọ̀ tán rere ó dẹ̀ dá yín ló jẹ́ dẹ̀ mọ̀ nǹkan tó ń dùn mí jù pé gbogbo yín dẹ̀ mọ̀ pé irọ́ nìyá yín ń pa ẹ dẹ̀ tẹ̀lé ẹ̀yin ẹ̀dá ènìyàn ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ẹ̀dá ènìyàn ẹ̀yin ọmọ Yorùbá ẹ mọ̀ pé irọ́ ni ìyá yín ń pa bàbá mi Hafiz Ibrahim mo kí yín dáadáa ṣe ẹ ní ẹmí sí program ẹ má bínú ẹ̀kọ̀ọ̀kan náà la máa ń ṣe à ń yálé gbé ni kọ́ náà ń ṣàánú wa kó fàyè gbà wá à ń yálé gbé ni still yet náà wọ́n tún àwọn ọmọ yẹn tún interrupt àbí kí ni àwa náà ṣáà ní ká tún máa fi ẹ mọ̀ bí ó ṣe tún yé mi èmi náà tún ní pé kí n máa sọ ẹ dẹ̀ ń fi owó ẹkún ẹ fi ń ra ọjà ẹ̀rín ẹ dẹ̀ ń pa àwọn èèyàn lẹ́kún ẹ dẹ̀ ń ṣe ìkà ẹ dẹ̀ bà struggle yẹn jẹ́ ẹ fẹ́ràn àwọn ọmọ yín ni because ẹ bá fẹ́ràn àwọn ọmọ yín wọn ò ní máa tó nǹkan kó máa da kẹ́yìn kan kó wá from nowhere kẹ́dẹ̀ dàrú just like that kẹ́dẹ̀ sọ pé ẹ fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ ọkàn tí wọ́n bá ń ro gbogbo nǹkan tójú èèyàn ń rí àwọn ọmọ Yorùbá especially àwọn tó wà nílùú àràbù nǹkan tójú wọn ń rí tí wọ́n bá fi ṣépè fún ẹ̀yin tẹ́ da struggle Yorùbá ìlú èpè yẹn máa mọ yín ẹ wá mú bàbá wa Bánjí Akíntóyè àti bàbá wa Sunday Igboho ẹ wá sọ wọ́n dẹni tí ò mọ̀ ṣe àwọn bàbá yẹn dẹ̀ ń wò wọ́n dẹ̀ ń wò wọ́n ra fọwọ́ lẹ́rọ wọ́n fẹ́ wo ibi tẹ́ ti fẹ́ tẹ́ wọ́n fẹ́ kẹtẹ́ kẹfà tẹ́tẹ́ dì mo like àwọn bàbá yẹn wọ́n ti ẹ̀ bá ń jan pátá jù wọ́n fẹ́ kẹtẹ́ kẹṣẹ ẹlẹ́yà ṣálẹ̀ ẹlẹ́yà náà kọ́ lẹ́ wá ń ṣe ẹ wo bọ́n ṣe tú di ìyá oní ti rí ẹ wo bọ́n ṣe tú di ara wọn wọ́n ní Black Lion yẹn náà fẹ́ gba ṣe tẹ́ $1 million àbí kí náà tẹ̀ níyẹn jó yẹ kó rí bọ̀ yìí náà la gbọ́ lẹ́nu ẹ̀ wọ́n ní téèyàn ò bá ṣe táyé ò bá ṣe kan àmì téèyàn ò bá ṣe kan wọn lè fi kan kún fún nǹkan tí wọ́n ń ṣe gangan fún 19 lọ́dìdì torí ẹ̀ gbé platform wọn lẹ̀ àwi tó ní ó fi kinní kan manipulate àwọn kinní kan yẹ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣebí torí ọ̀tẹ̀ lẹ ṣe gbé nǹkan téèyàn bá ti fi ọ̀tẹ̀ gbé dání wàláì kò lè rẹ́rìn bẹ́ẹ̀ nígbà tó yẹ pé ọ̀tẹ̀ ni ẹ fi ọ̀tẹ̀ ẹ fẹ́ fi bà Yorùbá nation gangan jẹ́ irọ́ lẹ pa o béèyàn kan ò rí yín Ọlọ́run ọba tó dá ayé tó dá ọ̀run wo gbogbo yín ẹ wá sọ àwọn ẹlòmíì dẹni gan tí ò lè gbélé yes ẹ sọ ẹlòmíì dẹni tí ò lè gbélé ẹ sọ ẹlòmíì dẹni tí ò lè gbélé ẹ wá sọ ẹlòmíì di aláràkà gbogbo àwọn ọmọ ènìyàn àwọn ọmọ Yorùbá wọ́n sá kúrò nílẹ̀ Yorùbá nílẹ̀ bàbá wa ẹ̀rù wa ń bà wá láti gbélé ilé gan ò gbà wá ọ̀nà gan ò gbà wá kí ló dé ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí ẹ bá mi máa tẹ like ẹ bá mi máa tẹ love ẹ jọ̀ọ́ àbíkọ tí mo sọ bóyá mi ìdẹ̀ mọ́ sọ tó ẹ ṣáàbà ẹ gbà bẹ́ẹ̀ ẹ bá mi máa pín ètò ẹ bá mi máa share ẹ wá sọ gbogbo àwọn ọmọ Yorùbá di ẹni tí ò lè gbélé mọ́ ilé ò gbà ọ̀nà ò gbà wá àwa bẹ́ẹ̀ Ọlọ́run má jà sánná ní kiri Ọlọ́run má jà tàràkà kiri káàkiri àgbáyé àwọn tí wọ́n fẹ́ tún ṣe ń pé kí àwa yìí ká lè ní orí ọ̀fẹ́ láti gbèlú wa ẹ̀yin kan ẹ wá gbìmọ̀ pọ̀ ẹ wá dàrú
ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ ṣe ọ̀tẹ̀ nígbà yà àwọn Jésù Kristi nígbà yà ànábì ẹ wo yẹ ti lọ ẹ má try irú ẹ̀ lọ́tẹ̀ yìí o tí ẹ bá fẹ́ kára Ọlọ́run kó fọ́ ojú yín kó pa gbogbo yín dànù ìyà tí ọmọ Yorùbá ń jẹ ó ti tó o ìyà tí àwa ọmọ Yorùbá jẹ ti tó o tí ẹ bá jẹ́ kó rí yín pé wọ́n ní lọ́lọ́run fún yín láti ẹnu ṣe yẹ kó rí bẹ́ẹ̀ yẹ kọ́ lóòótọ́ òun náà ti ṣẹ̀ ó dẹ̀ máa jìyà ẹ̀ṣẹ̀ yẹ ṣe yẹ kó rí bẹ́ẹ̀ but wọ́n ní lọ́lọ́run fún yín tí ẹ bá stop nǹkan tí wọ́n ń ṣe lórí Yorùbá ní ṣe pé ká gbà tí ẹ̀yin kan bá tún dàrú ìṣẹ̀lẹ̀ dẹ̀ máa fi kú ṣèfàjẹ́ yes kò sí nǹkan kan míì bí kò ṣe pé kẹ́ ṣàkùkẹ́ máa lọ kí gbogbo yín máa lọ kẹ́ káwà kí ló tẹ́ ẹ fẹ́ràn àwọn àtúbọ̀tán yín because ẹ bá fẹ́ràn àwọn àtúbọ̀tán yín ẹ ní máa ṣe gbogbo nǹkan tí ẹ ń ṣe yìí ẹ wo gbogbo àṣírí tó ń tú yìí orí ẹlòmíì ò dẹ̀ tí ì pé orí ẹlòmíì ò dẹ̀ tí ì pé ẹ ń ṣòṣì bí ẹran aṣẹ́wó tí ó ní sẹ́yìn nígbà tó ń wá ń tú gbogbo àṣírí yẹn ta ló àwọn tó bá kọ̀ èmi ò ṣe ẹni tí ó wáyé pé bóyá wọ́n gbé ni èmi ò ń wo ṣé orú àwọn èèyàn báyìí nígbà tí mo ti mọ̀ pọ́ dàlẹ́ ni mo ti unfollow oṣù yẹ kó rí bẹ́ẹ̀ tipẹ́tipẹ́ because èmi ò mi like àwọn ọ̀dàlẹ̀ bá àwọn èèyàn tí ó yẹ pé wọn lè báyọ̀ tọ́ sí ọ̀rọ̀ èèyàn wọ́n tún hard kún ìṣòro yẹn ni wọ́n hard kún ìṣòro yẹn ni náà ẹ mú òtítọ́ ẹ dẹ̀ pa òtítọ́ yẹn tí ẹ dẹ̀ wá gbé irọ́ dání ẹ wá ní kí Ọlọ́run má ṣèdájọ́ fún yín á da kẹ́ yí ọkàn padà nítorí pé òrùn tó ṣì wà níta ó sì lè tó aṣọ gbẹ á da kẹ́ yí ọkàn padà struggle yìí tí wọ́n ń ṣe lọ lẹ́yìn kẹ́ pack ara yín aside kẹ́ má ti ẹ̀dá sí Yorùbá àti ẹ̀wá yín Yorùbá nation mọ́ kẹ́ pack ara yín aside kẹ́ má dá sí mọ́ kí ṣàrà máa wò kò sẹ́ni tó lè lé yín kúrò nínú Yorùbá nation tán bá gbà but a ti mọ̀ yín wọ́n ti kọ orúkọ yín sílẹ̀ wọ́n ti mọ gbogbo ẹ̀yin tẹ́ bá struggle yẹn jẹ́ ọ̀dàlẹ̀ náà lè máa jẹ́ títí ayérayé orúkọ yẹn ti stamp mọ́ yín lórí ẹ̀yin lè bà Yorùbá nation jẹ́ ẹ̀yin kákọ́sí onítìrí ẹ̀yin kákọ́sí ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin lè dàrú ẹ mọ ara yín o ẹ mọ ara yín ẹ wá ń gba ọ̀pọ̀lọpọ̀ owó lọ́wọ́ gbogbo ènìyàn àwọn bíi tiyín náà lọ́mọ máa dáwó àwọn tó yẹ kẹ́ fún lówó tó ń ṣiṣẹ́ ìlójú méjèèjì tó ń ṣe awareness kiri ẹ kówó fáwọn yẹn àwọn tó yẹ pé àwọn kọ́kọ́ ìjókòó síbi kan ṣá ẹ wá ń dáwó fún wọn àwítọ́ àwọn kan ṣe wọ́n fún bàbá wa Sunday Igboho ló and so fucking what nígbà tẹ́ wá fún wọn lówó ńkọ́ kí ló ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ no scanner Look, I want to say, look. ẹ má bínú ẹ jọ̀ọ́. No. So ẹ wá da gbogbo kíní yẹn rú ẹ dàrú ẹ wá bàjẹ́ ẹ má bínú àwọn ọmọ ilé interrupt stop. So ẹ wá da gbogbo kíní yẹn rú ẹ má bínú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. So ẹ wá da gbogbo kíní ẹ wá sọ pé kí Ọlọ́run má fìyà jẹ yín náà Ọlọ́run má fi ìjà jẹ gbogbo àwọn tó dàrú o to be sincere Ọlọ́run má fìyà jẹ wọ́n á da kí gbogbo yín yí padà á da kẹ́ stop gbogbo ẹ̀yin tẹ́ da Yorùbá nation rú ìkìlọ̀ lélẹ́yìí fún yín o ìkìlọ̀ pàtàkì tó bá wá wùn yín kẹ́ wá ṣorí kunkun pé kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ mẹ́wàá ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ bá tọwọ́ ọmọ yín baṣọ this time around mẹ́wàá 20 máa ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ bá tọwọ́ ọmọ yín baṣọ 20 ó máa ṣẹlẹ̀ this time pátápátá la máa wò wọ́n máa yanjú yín ni torí Ọlọ́run fúnra rẹ̀ ló máa yanjú yín because ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ fà kúrò nínú ìyà yes tí Yorùbá nation bá délẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ fà kúrò nínú ìyà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ fà kúrò nínú ìyà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ̀yin wo gbogbo orí tó fẹ́ kúrò nínú ìyà kẹ́yìn kan wá sọ pé wọ́n tún wá fẹ́ dá orí yẹn padà sínú ìyà ṣé ẹ̀rí gbọ́dọ̀ máa yanjú gbogbo àwọn tó bá tún fẹ́ dá wọn padà sínú ìyà torí pé Nàìjíríà kò sí nǹkan kan tó lè ṣe bẹ́tà pé ká gba nation wa ká gba nation wa ká gba nation wa ló lè ṣe káwa náà ní ká wà láàyè òmìnira tiwa káwa náà káyé káàkiri
tẹ́ bá mọ̀ nǹkan tí wọ́n fojú èèyàn rí ní ìlú àràbù àánú àwọn èèyàn máa ṣe yín. Mo máa sọ nínú nǹkan tí bá sọ yìí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti kú sí ìlú àràbù táwọn ẹbí ẹ̀ rò bí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti kú sí ìlú àràbù tó yẹ pé àwọn ẹbí ẹ̀ níṣe ni wọ́n rò bóyá ó ṣì wà nílùú àràbù. Wọ́n rò bóyá ó ṣì wà nílùú àràbù, wọ́n dẹ̀ ti kú sírìn àjò. Tí ẹ mọ̀, ẹ wo gbogbo àwọn tó ń gba desert, àwọn tó ń gba desert láti lọ sí Libya. Ẹ̀yin náà ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó ń ṣòfò. Bàbá wa Sunday ti rí gbogbo ẹ̀. Ó dẹ̀ sọ pé kí Yorùbá nation àti bàbá Bánjí pé ká gbà. Irú gbogbo òye kò ní sí mọ́. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ á wà. Á free. Ṣé ti rí gbogbo àwọn funfun tẹ́ ń rí? Gbogbo àwọn funfun pé ìlú òyìnbó wọn nífẹ̀ẹ́ èèyàn. Tí òyìnbó aláwọ̀ fún tó bá ń sọ pé àwọn nífẹ̀ẹ́ irọ́ ni o. Wàláhì iṣẹ́ ọwọ́ yín tẹ́ ń ṣe, iṣẹ́ tẹ́ ń ṣe òun ló nífẹ̀ẹ́. Òyìnbó nífẹ̀ẹ́ dúdú. Ṣé tí ẹ rí skin wa yẹn lásán, skin wa yẹn lásán, skin wa yẹn lásán, bóyá wọn ò nífẹ̀ẹ́ sí ni, I don't know. Skin wa yẹn ló ń dà wọ́n lórí irú. Irú fídíò kan tí mo wò níjọ́ kan tí òyìnbó kan sọ white ni, ó ní gbogbo àwọn resources àwa black ipe is not meant for us, ipe àwọn ló wúlò fún, kò wúlò fún àwọn, pé wọ́n need láti get rid. Wọ́n ka iye millions àwọn tó fẹ́ get rid of, kàn pa àwa dúdú. So àwọn resources ti wa tọ́lọ́ ń ṣe sí ìlú wa, so kò wúlò fún àwa, àwọn funfun ló wá wúlò fún. Ṣé ẹ rí? So nǹkan tó máa ń dùn mí nínú àwọn tí wọ́n ń rán níṣẹ́ dé tòǹtòrò nìyẹn. Àwọn funfun kan rán yín níṣẹ́ kẹ́ máa pa ọmọ ìyá yín, ẹ̀yin náà wá ń pa wọ́n. Ẹ̀ẹ́dẹ̀ ní ọpọlọpọlọ yín ò sọ fún yín pé àwọn kinní wọn kàn fẹ́ máa dá wàhálà lẹ̀ sáàárín àwa dúdú ni. Kàn pa wá, resources ti wa kò wúlò fún wa pé àwa ò ní ìdí ẹ̀. Wọ́n lè sọ bẹ́ẹ̀, yes they can say it, because wọ́n ti rí pé àwọn olórí wa gan ló ń ta gbogbo àwọn nǹkan wa, ohun àmúṣọrọ̀ wa, ohun àmúṣowó wa. Wọ́n ti rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí wa ti tà á, wọ́n ti rí pé kò wúlò fún wa náà lọ́ ṣe ń tà fáwọn, lọ́ ṣe sọ bẹ́ẹ̀ náà. Ìgbà tí mo gbọ́, ó ti pẹ́ ti gbọ́ fídíò, ó dẹ̀ pé last year ni, níjọ́ tí mo gbọ́ mi ojú dẹ̀ jábọ́ lójú mi pé can't get rid of wa, wọ́n ní láti pa ọ̀pọ̀lọpọ̀ nù wa. Nítorí ẹ̀ lẹ ṣe ní gbogbo àwọn Boko Haram tó ń pààyàn yẹ o. Ẹ má jẹ́ ntàn yìí. Gbogbo ẹ̀ náà láti ọwọ́ àwọn funfun yìí ni. Even funfun tó jẹ́ Áfíríkà bíi ti wa, wọn ò nífẹ̀ẹ́ àwa dúdú. I'm telling you. Tí funfun bá sọ pé òun nífẹ̀ẹ́, irọ́ ló ń pa. Iṣẹ́ tó ń ṣe, ọpọlọ tó fi ń ṣiṣẹ́ yẹn ló nífẹ̀ẹ́. Wọ́n wá dé, àwọn bàbá wa wá dìde ipe ká gba Yorùbá nation. Ẹ̀yin ẹrú Fúlàní, ẹrú òyìnbó, wọ́n wá mú ọyìn kẹ́ wá dàrin wa rú, ẹ sì bẹ̀rù Ọlọ́run. Wọ́n rán yín kẹ́ wá da Yorùbá nation rú, ẹ wá ẹ̀yin náà wá dàrú. Ọlọ́run wà o, béèyàn kan ò rí yín, Ọlọ́run rí yín. Ọlọ́run mọ nọ́mbà lé gbogbo yín. Wọ́n ti stamp orúkọ yín báyìí, wọ́n ti kọ́ gàdàgbà. Ọlọ́run ti kọ́ gbogbo ẹ̀yin tẹ́ da Yorùbá nation rú lákọ̀ọ́kọ́. But tẹ́ bá try it, I'm still saying it, tẹ́ bá tún try again, Ọlọ́run ó máa gbójú gbogbo yín mọ́lẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ ń bàjẹ́, ó máa gbójú yín mọ́lẹ̀ jákujá. Gbogbo ẹ̀yin tẹ́ sì fojú pamọ́ gan, tẹ́ sì fara pamọ́, Ọlọ́run máa gbójú yín mọ́lẹ̀ jákujáku. Tẹ́ ẹ bá ṣọ́ra, tẹ́ ẹ bá jáwọ́, ẹ máa kúkú ẹ̀sìn ni. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló ń sunkún lórí gbogbo iṣẹ́ òṣì tẹ́ pé tí ò tẹ́ ṣe máa fojú rí pé kéèyàn máa ṣe nílùú àwọn ìlú téèyàn wà yìí. Àwọn iṣẹ́ tó yẹ pé nílùú egun ogun wà wò pé wọ́n náà irú kí lélẹ̀. Àná ọmọ mi máa ń sunkún ṣiṣẹ́ ni. Still yet náà bó ṣe ń sunkún ṣiṣẹ́ téèyàn ń ṣe àṣefẹ́ ẹ̀kú iṣẹ́ fún wọn náà. Wọn àti ìṣètò fún wọn ni. Àfi tó bá lè bóyá tó bá fẹ́ ẹ̀mí ẹ lélẹ̀, tó bá fi ẹ̀mí ẹ lélẹ̀. Tó bá fi ẹ̀mí ẹ lélẹ̀. Ṣùgbọ́n tó bá fi ẹ̀mí ẹ lélẹ̀, òun náà tún máa mọ̀ pé ó ṣiṣẹ́.
ẹ̀mí èèyàn ò jọ àwọn funfun yín lójú o èmi ń sọ o ẹ̀mí èèyàn ẹ̀mí àwa dúdú báyìí ni o especially wọ́n tó bá ti ní kọ́lọ̀ dúdú ẹni tó bá sọ fún yín pé funfun nífẹ̀ẹ́ yín irọ́ ló ń pa iṣẹ́ tẹ̀ ń ṣe ló nífẹ̀ẹ́ ẹ̀mí dúdú kò jọ funfun kankan lójú wọ́n máa lò yín àlòpá ni àlòwọ́ nídìí àlòwọ́ lẹ́rùn àlòwọ́ ní gbogbo ẹ̀ náà máa lò yín ṣé ẹ wá rí pé tá bá gba nation wa gbogbo àwọn resources wa ẹ̀ tá bá fi ń tún lu wa ṣe ṣé ẹ rí páyé wa ti dá ni kí ló wá dé tẹ́yìn èèyàn kan kẹ́kọ̀ọ́ jókòó síbì kan tẹ́lẹ̀ bà gbogbo ẹ̀ jẹ́ kí ló wá dé ẹ ṣọ́ra yín kọ́ lọ́n ba lè ṣọ́ yín o gbogbo ẹ̀yin tẹ́ ń da Yorùbá nation rú ẹ ṣọ́ ara yín gbogbo ẹ̀yin tẹ́ tí ẹ sì gbójú pamọ́ náà tí ojú yín ò tí wọ́n síta tí ojú yín ò tí wọ́n síta tẹ́ ẹ bá tètè lọ jáwọ́ ẹ má jásẹ́ o Ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó ronú pìwàdà o ẹ má para yín dànù o ẹ tètè lọ jáwọ́ kẹ́ fi Yorùbá nation lẹ̀ lọ́rùn gbogbo ìmọ̀ ládàdàdà tẹ́ ń pa tí a tún gbọ́ pé ẹ fẹ́ kó kinní kan wá sí kinní kan ẹ ṣàrọra fàwa Yorùbá nation tá dúró pẹ̀lú àwọn bàbá wa Bánjí Akíntóyè àti bàbá wa Sunday tá dúró tẹ́ ra fi wá lẹ̀ tẹ́ bá fẹ́ rí bínú Ọlọ́run nítorí pé gbogbo ìyà tá ń jẹ káàkiri àgbáyé ó ti sú wa o ẹ má kó má yẹn pé bóyá ṣe ládẹ àwọn máa gbé yín ṣépè gbogbo ẹ̀yin tẹ́ ń da Yorùbá nation rú kó má yẹn pé ṣe ládẹ máa gbé yín ṣépè pé ògidì èpè gidi ẹ stop ṣe bẹ́ẹ̀ ẹ yé da Yorùbá nation rú mọ́ ẹ fi Yorùbá nation lẹ̀ lọ́rùn ẹ ra fa àwọn bàbá wa àti àwọn ìyá wa lẹ̀ àwọn ìyá wa ló ti tọ́ ẹ yẹ wo ìyá wa Jagun ìyá yẹn ń try ìyá Jagun màmá mi Ṣọlá kò gbọdọ̀ kú àwọn náà ń try wọ́n máa dìdí wà bí láti Canada kọ́ ni wọ́n máa wá ṣe rally àwọn tó ń fẹ́ Yorùbá tó fẹ́ gbà wá kúrò nínú ìyà nìyẹn tó ní ìyà ti tó ẹ̀yin kan wá ẹ̀yin abíyá nǹkan tó wá ń dùn mí nínú yín àwọn obìnrin míì tó wá support ẹ wá ń ba Yorùbá nation jẹ́ ẹ ru oyún fún oṣù 9 ẹ la ìtàn yín ẹ bímọ ẹ rí ìrora ẹ bó ṣe jẹ́ ẹ wá jókòó sínú irọ́ ẹ wá mú Yorùbá nation ẹ̀yin obìnrin tẹ́ wà nù wọn tẹ́ da Yorùbá nation ẹrú tẹ́ mọ̀ bí ìbímọ ṣe ń roni lára tó tẹ́ dẹ̀ mọ̀ bí ìyà tá ń jẹ káàkiri àgbáyé ṣe ní lára tó wọ́n wá rán yín níṣẹ́ wèrè ẹ̀yin náà ẹ wá ń jẹ ẹ wá jòyà abiyamọ ọ̀dájú abiyamọ obìnrin tó bá ń support yín láti da Yorùbá nation rú ọ̀dájú abiyamọ láyé àti lọ́run ni ẹ bímọ tí yẹn wá kó àwọn ọmọ tí ń sínú ìgbádùn àwọn tó wá fẹ́ yọ wá kúrò lóko ìyà ẹ wá ń parọ́ mọ́ wọn pé irọ́ náà gbé dání ẹ rí pé fẹ́ rí bínú Ọlọ́run fa ṣé àṣírí ìyá oní ti rí tú àbí kò tú báyìí ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ṣé àṣírí ẹ tú ṣé ẹ ti fẹ́ di gbogbo ara yín síta báyìí tó bá wọn sọ pé ọkùnrin kan dájú àwọn ọkùnrin dájú àwọn obìnrin tó dájú gan pọ̀ ẹ̀jẹ̀ wà lójú gbogbo yín ẹ̀ tí ẹ láàánú àwa mẹ̀kúnnù rárá ìyá oní ti rí ẹ̀dẹ̀ bímọ ẹ ro oyún fún oṣù 9 ẹ bímọ ẹ̀dẹ̀ mọ bí ìrora àti bímọ ṣe jẹ́ ẹ̀dẹ̀ wá láti wá da Yorùbá nation rú ẹ wá fẹ́ kọ́lọ́ ń dárí jìn ẹ̀dẹ̀ fẹ́ nira fáwọn ọmọ tí yín lọ́jọ́ ọ̀la ẹ ṣe nífẹ̀ẹ́ àwọn ọmọ tẹ́ bí ẹ try láti nífẹ̀ẹ́ àwọn ọmọ tẹ́ bí kẹ́ tún ìwà yín kẹ́ tún ṣe ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin náà nífẹ̀ẹ́ àwọn ọmọ tẹ́ bí ẹ nífẹ̀ẹ́ àwọn ọmọ tẹ́ bí ẹ mọ bí ìrora àti ru oyún àti bímọ ṣe rí ẹ̀dẹ̀ wá da Yorùbá nation ń lo platform wọ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n fi ba gbogbo ẹ̀jẹ̀ ìwọ náà nínú platform ẹ̀ tán ti ba gbogbo ẹ̀jẹ̀ náà ìwọ náà ti ba táyé tiwọn náà jẹ́ because ẹ ti ọjọba ayé ara yín jẹ́ ni ó ti tú gbogbo ìdíwọ́ gbogbo nǹkan tí gbogbo yín jọ ṣe ẹ ti tú síta ẹ ṣe jẹ́ oyè ọlọ́tẹ̀ tẹ́ ẹ nífẹ̀ẹ́ ìfẹ́ ara yín ìfẹ́ Yorùbá bíi tiwa ẹ dẹ̀ bà yí ara yín jẹ́ ẹ lò bí ẹ bá yé Yorùbá nation jẹ́ ẹ bá yí ara yín jẹ́ ni ẹ bá yí ara yín jẹ́. Yes, we want you to mention for me. Ẹ bá yí ẹ jọ máa end the show yìí because àwọn ọmọ ìgbò ń jẹ gbádùn kò ní ju báyìí lọ tó bá tún di next time máa tún mú mi wá ẹ ṣé gan.